Jàre Mọ́rílé wá. Yes ma. Ṣé o sì? Kò sí nǹkan kan. Àǹtí rántí. Mo ní kí n fi àsìkò sọ fún yín pé àárọ̀ ọ̀la mo máa lọ síbi tí mo ti wá. Kí ló dé? Tó fẹ́ máa lọ síbi tó ti wá? Kò ṣe pé bóyá wọ́n lé mi. But ó ní nǹkan kan tí mo wá ṣe ń bí báyìí since mo dẹ̀ ti parí assignment mi. Mo ní láti lọ. Kí ni nǹkan? It's a contract between me and her husband. Hey. Mommy. Ṣé rí Mọ́rílé wá tí ẹ̀ ń wò níwájú yín kò kí n ṣọmọ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ lèmi àti ẹjọ́ jẹ́. Nígbà tí ọ̀rọ̀ yín yẹn ṣẹlẹ̀ tí kò yé mi rárá, ó ní mo invite ẹ wá sínú ilé kó lè wá ṣe àwọn investigations kan. And ìgbà tá a ti ṣe gbogbo yẹn tọ́lọ́run ti gbàkóso lórí ọ̀rọ̀ Olóyúndé, òun náà ní láti padà sí ọ̀dọ̀ ẹ̀ torí ọkọ tí Àbújá ló ń gbé. Ọkọ ẹ̀ dẹ̀ máa padà sí ìlú yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwọn òde mọ nǹkan kan. Èèyàn lè máa ṣàánú wa o. Ó máa ṣe ọkọ mi o. Ilé tiẹ̀ náà máa tòrò o. Máa ní orí dààmú. Gbogbo tó ti wá bára ṣe ní dáadáa tó ti tòyọ́ lọ́hùn ní jẹ́ ó dàrú. Tiẹ̀ náà wà ní dàrú. Bó ṣe o láìjọ ló máa délé yín o. Bá àbúrò mi yẹn nìgbọ́n. Àbúrò mi Ọlájídé. Ọlájídé? Ọlájídé Òjòlá. Àjíkẹ́, ò mà ní tìjú bí ẹ bá ní wọn ó pe ẹni tí ò ní tìjú aláyé ìwọ ni. Kí ló ṣe ọ́? Ẹ̀yin àbúrò rẹ tá a ti gbágbágbágbá dákun kájà kárẹ́ só lè dàbí eré àpilẹ̀ṣe. Sọ àmọ̀ pé bó ti wà ń yọ ọmọ sọ ni. Tó bá lọ ṣe kínkínní sí lọ báyìí. Ọ̀rọ̀ tí ikú gbọ́ tètè rẹ̀ fi di ọgbọ̀. Ìwọ kan mi wò wọ ẹni. Ó mọ̀ pé ilẹ̀ tí kékeré wẹ̀ yìí ni Ọlájídé ti lífẹ́ mi. Ìgbà ní bàbá wa àti ìyá wa ìjà níyàwó àgbémi lọ sí ìlú wọn níyàwó àwọn òrìlé ìyàwó wa o. Ìgbà láwa mẹ́wẹ́ yìí ìgbà ní ìyá mi kan tó mú Ọlájídé ni ká gbé padà gbà yan parí ìjà ló bá pè mí sọ̀hún. Bí ọdún mélòó ni lọ líbẹ̀wẹ̀ yìí Ọlájídé mi ké ni ká ní àbígbọ́n bá gbé mi padà ó lífẹ́ mi gidi láti kékeré wẹ̀ ló ti ìgbà níjà tẹ̀ ṣẹlẹ̀ lẹ́rújọ́ mẹ́ta yìí. Lè jẹ́ pé mi sá fún ká sá lìgbọ́n kálí mi ò lè débẹ̀ o. Ọlájídé fún rẹ̀ kẹ́ ló wá mi wá kálí kí dé àti mi ẹ̀rẹ̀ wálé kí ìṣẹ̀lẹ̀ ṣé torí ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ gbàgbé jàre èṣù ló fà á. Bí bá débẹ̀ ó máa fún mi lówó mi jẹ́rẹ̀ àbúrò mi kò lè fi mí sílẹ̀ fún ìyàjẹ́ lìgbọ́n. Gbogbo ìtàn tó sọ fún mi nísìn gbígbé kiri yín ń lọ da èdè yín rú lédè tí ẹ fi yàtọ̀ sí títí ẹ̀ ó yé mi lọ síbẹ̀ tó bá ti fún ọ lóhun tó bá wí ojú ń gbọ́ ọ̀sámọ̀ pé mi ò lè lọ. Èmi ò lè kàbùkù torí àbúrò mi ò lè kàn mí làbùkù ẹni lílì fẹ́ mi gidi ká lè fẹ́ mi àwọn àjàlá ẹ fún ẹ wàá fún mi. Irọ́ ojú kò lè nǹkan ni ṣe báyìí ní ìlú. Irúfẹ́ kọ́tọ̀kọ́tọ̀ ó jẹ́ kò tẹ̀ sí làákàyè kankan lé ọpọlọ ẹ̀. Kí mo fẹ́ fi làákàyè ṣe ní ìdí ẹni èrò tí n fi làákàyè ṣe nǹkan mọ́ àbáyé nísìn nǹkan mi ti wà lọ́pọlọ ẹ̀. Kò sí kankan kò sí ìrònú kankan fún ẹ láyé yìí àbí bí Yorùbá ti wá bí káàpọ̀ ọ̀rọ̀ ẹ báyìí kéèyàn máa lè tó tọ́ ọ̀rọ̀ tọ́lì kòdì ká máa lè tó tọ́ ọ̀rọ̀ tọ́lì kòdì. Ọ́fíṣẹ́lì gbọ́n. Kí la wá wà fúnra fún àfiṣe ní àfiṣe ní èmi náà mọ̀ wọ́n fi ṣe mí ni. Mo jẹ́ ká yára wa kó ní kálukú àmà lọ jẹ́ kó ní kálukú àmà lọ. Irọ́ lọ pàdé. Súnkànmí, since tèmi ti fẹ́ fi inú ilé sílẹ̀, so màá advice pé bóyá kẹ́ gba ọmọ ọ̀dọ̀ or gate man tó máa assist yín nínú ilé in case if there is anything tó bá fẹ́ happen nínú ilé so a lè mọ bó ṣe ń lọ because tó bá yẹ pé mo sì ń bíbá yín sìn ọ̀rọ̀ ní níyànjú ṣe understand so my advice bóyá kẹ́ gba house help. Okay. I think I will think about that. Shori, Morilewa. Yes. First of all, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo akitiyan ẹ nínú ilé. Ó ṣé gan, mo really dúpẹ́ lọ́wọ́ ẹ gan. You're welcome. And talk about the ọmọ ọ̀dọ̀. I think the idea is good. I'll see what I can do about that. I won't continue my schedule, so I'll let you know.
It's a very good idea. Thank you so much. You're welcome. And báwo ló ṣe ń prepare for journey? Ó yẹ kí n lè gbéra lọ́la. Oh, ọ̀la. Because in the next 4 days, ọkọ mi máa wà around. Ah, that's true. Ó sì wàhálà. Mo lè lọ drop ẹ. Of course. Wọ́n ti dárò kan kẹ́rù sí mọ́tò kan jẹ lọ. Wọ́n dẹ̀ gbé àbí ìṣe wọn náà nílò ni. I think that's a very good idea. Thank you so much once again. I really appreciate it. You're welcome. It's all right. All right then. I appreciate it, God. Okay. Abi, that would be a good idea. She's right. How important? No, but most people who don't believe in picking your bow model. I think, fine, I'm going to believe tell but little tomorrow, it shall answer me. I came on a second thought. Bad idea. Oh, my bad. I'm allowed to get me. My bad idea. I'm going to learn what I say. The second guy, I shouldn't come on by it. Uncle Lamide, mo máa rí nǹkan o. Dọ́lápọ̀ òye rí kò close to me this time. Ṣé lè believe pé Gbọ́láhàn ti change kan? Ó yẹ tán ẹ̀, ṣé ẹni tó yẹ ṣó lè change ṣá? Ó ti change o. In fact, mo ní láti employ ẹ bí mo ṣe rí pé ó change sí. You did what? And ó dẹ̀ dín fìlà láti máa sọ fún mi. Ẹ má bínú, mi mọ̀ bóyá kí n gbàṣẹ lọ́wọ́ yín wípé mo fẹ́ employ ẹ kí tó employ ẹ. But bọ̀bọ̀ yìí ti change. Gbọ́láhàn ti change. Well, anyway, ó ti change so mo ti employ ẹ nìyẹn. Gbọ́láhàn. Yeah? Phone ring. Okay, one more. Hello? Yeah, I'm fine. And you? Okay. Okay. It's all right, no problem. I'll take care of it. All right. Yeah, èmi náà ti ṣe tán mo fẹ́ lọ mo kàn máa wẹ̀ tí máa wẹ̀ tán mo máa lọ office. All right. Okay, máa sort it, no problem. Okay. All right, take care, bye. You won't believe it. Kẹ́ ẹ̀ ti ń jẹ́ ẹ lò. Ìjọ́ mélòó sí ìjọ́ mélòó ló ti yá ń sáré jẹ́ ọ. I told you. Now, kí n wá reschedule ara mi nsìn. Tí má ti ráyè wọnú ọ́fíìsì ẹ̀, tí má ti wọ bẹ̀ báyìí, ojú mi gbọ́dọ̀ là. Àwọn nǹkan tó lè help wa, tó lè sort wa out kí n bẹ̀rẹ̀ sí ní ṣọ́, you know. From there, I will move to the next level. You get? That's my boy. Jẹ́ n sáré wẹ̀ mú bọ̀. That's my boy. Ṣe kíá. Don, wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ni mà. Kọ́ọ̀tì fóònù yẹn náà. Kí ni gbogbo eléyìí? Ó ti pẹ́ lé ayé náà. So wá hold call kí wọ́n lè máa gbóhùn mi àbí? Ẹ má bínú ma. So kí ló ṣẹlẹ̀? Lórí owó wọn ni ma. Ẹ fún wọn lówó náà. Ẹ tí sign. Wèmi ò ráyè yẹn for now. Bóyá tó bá ti di ní ọjọ́ Monday, then ká sign. So mi ráyè fún wọn. Kí ló dé tó wá ń gbọ̀n báyìí? I am very sure kò tí ń fẹ́ kan nu wọ́n bẹ̀ yẹn. Ọ̀rẹ́ ma. Okay, tó bá ti di lọ́la, gbé checkbook wá bá mi lé, ṣó ti yẹ máa sign. So ìyẹn kọ́. Okay, ìyẹn wà okay ma. Ẹ ṣe ìyàwó wọn ní spotlight. Ó dàbọ̀. Olúdọlápọ̀. Mo wà, ìwọ ńkọ́? Àlàáfíà ni ẹ̀dẹ̀ kúṣẹ́ ìní. You're not looking bad. I'm not looking bad too. Thank you. I don't know. Can I have a dinner date with you? Dinner? Yeah.
problem. Thank you. It's all right. So, today, right? Yeah, of course. All right. Yeah, I'm happy. Okay. Take care. Babe, show me what kind of trust is your mind missing me using to mannequin wear at it to be 70%. Wow. Bó ṣe wà yẹn, kò lè bá anybody ṣe meeting láì kọ́kọ́ pè mí pé kí ni kóhun sọ tó ń bá dán. Ṣùgbọ́n mo sọ fún ẹ. Mo sọ fún ẹ pé tó bá ti gbé súnmọ́, ó máa comply. Ó wá ti ń really comply yẹn gan-an ni. Honestly, mi ní purọ́ fún ẹ. Baby, mo wá ń wò pé ṣé don't you think it is high time kí n bẹ̀rẹ̀ sí máa change our signatory ẹ̀ sí ti tèmi? Good idea. You see? Thanks to you. You're welcome. Give it to me. torí mo fẹ́ lọ ibì kan ni tí bá ti dé màá wá wò yín ṣó tí gbọ́ ọkọ mi èmi gan gbádùn lé mi jẹ́jẹ́ ni kò sí kankan ayọ̀ àtàlàfíà làwà bàbá ọkọ ẹ̀ ń kọ́ ń bẹ̀ olúwa ṣeun àdúpẹ́ lọ́dọ̀ ṣé kò sí wàhálà ṣá tí bá ti dé ńgbà yẹn màá wá wò ẹ̀ ó dà ọkọ mi o ẹ ṣe jẹ́jẹ́ o ó dàbọ̀ kí á dé. Hello, Gbọ́láhàn. Hello. Kí ló ṣẹlẹ̀ báwo ni? Mo wà okay. Mo ní kí n jẹ́ kó mọ̀ pé contract tí mo lọ fún wọn ti award ẹ̀ fún wa o. Ó mì pé wọ́n ti fún wa contract yẹn. Yes. Olúwo ṣé inú mi dùn o. Olúwa mo dúpẹ́. Gbọ́láhàn gbá ló wá fẹ́ wálé báyìí. Mama bọ̀ máa dé títí alẹ́. Oh, tètè dé, we need to celebrate this together. Inú mi dùn, I am so happy. I can't wait to pop champagne. Yeah. Má pẹ́ ọ̀rọ̀ ẹ̀ later. Yeah, take care. Olúwo ṣé o. Bọ̀bọ̀ ìgbà wo ló dé tó dẹ̀ tuntun ló ń lọ nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀ èmi ò fẹ́ mi ò fẹ́ ogbó yẹn o kí ló ṣẹlẹ̀ gangan ná ẹ máa gbà mí o ó ga o ọ̀tọ̀ nìkan ta ní kò ṣe ọ̀tọ̀ nìkan tó ń ṣe closeness àárín ti fẹ́ máa pọ̀ ju bó ṣe yẹ lọ èmi ò dẹ̀ ní gbà. Ìwọ ló ní kí n súnmọ́ yàn mo súnmọ́ ìwọ ló ní kí n súnmọ́ pẹ́kípẹ́kí kí n lè rí àwọn property mi gbà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìwọ yìí náà ló tún ti ń complain pé mo ti súnmọ́ jù kí la fẹ́ ṣe gan tó fẹ́ tẹ̀yàn ọmọ aráyé lọ́rùn. o nǹkan tó fẹ́ tẹ́yìn lọ́rùn kò kàn mí kankan mi o bí o ṣe pé kò ṣígẹ̀ ẹ̀ lẹ̀ kó yẹ kó máa bá tiẹ̀ lọ yẹ kó máa bá tiẹ̀ lọ kó padà sí bóyá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Baby má ṣe yẹn má jẹ́ àṣe bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé tí má sílẹ̀ ní sí tí mi ì súnmọ́ báwo mo fẹ́ gba gbogbo property mi tó wà lọ́wọ́ ẹ̀ kò sí mo fẹ́ gbà á ìwọ náà bọ̀dẹ̀ ṣe wà yín sìn yín tí n bá ti gba gbogbo property yẹn owó dé nìyẹn màá mú ẹ kóòbí tó wà yìí màá gbé ẹ lọ síbi tọkùnrin máa ti balẹ̀ tó bá wù mí mo lè gbọ́ ọmọ ọ̀dọ̀ mẹ́rin fún ẹ ìkan máa bẹ sóúnjẹ ìkan máa bẹ tún léṣe àwọn tó kù lè máa bẹ tọ́ ìkan náà kó máa fẹ́ lójú fẹ́ ẹni èmi fúnra mi gan ẹgbẹ́ ẹ̀ máa sùn sí all the time mi ní kó ń bẹ àfi tó bá sọ pé o lè jáde ọwọ́ ẹ̀ máa ti máa gbàṣẹ bébì máa náwó fún ẹ jù kò yé ẹni ó yá smile for me now now you are talking kò yẹ jẹ́ kí n tètè lọ bá a kí n lè mú mọ́lẹ̀ dáadáa ṣó ti gbọ́. kò gé nǹkan kan má wọ̀ ọ́ rí ìyá kò yẹ ìyá wọn máa lọ màá bẹ sọ nígbà tó ti gbọ́ baby. Òjò o ní láti gbà mí nígbà ẹ̀rùn ṣé o rántí pé ìgbà tó ní ìdíṣẹ́ èmi ni mo wà láti mo bẹ ṣe tí mo fi bẹ ríṣẹ́ sọ́dọ̀ boyfriend mi as a secretary jọ sọ fún mi èló ni salary. 25,000 naira ni ma. Màá bẹ double ẹ̀ máa fún ẹ ní 50. 50,000 naira in a month. Yes. Ẹ ṣé gan ma. Thank you ma.
Bọ́ kí ni mo lè ṣe fún yín mà? Láti wákàtí yìí lọ, mo fẹ́ kó máa sọ movement Dọlápọ̀ àti Gbọ́láhàn fún mi. It's a do ma. Màá jíṣẹ́ yẹn ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ mà. 50,000 naira. Good. Gbọ́láhàn. Ó ṣé mo dúpẹ́. I really appreciate you. Ó ṣé because tí o bá dúró tì mí, báwo ni mọ́mí ṣe fẹ́ fi gbogbo nǹkan tó fílẹ̀ fún mi àti ẹ̀? Wọ́n fílẹ̀ fún ẹ. No, wọ́n jọ fílẹ̀ fún wa ni. Inú mi dùn gan kó dúró tì mí. I really appreciate you. Thank you so much. Jẹ́ kúnlẹ̀ fún ẹ, ó deserve ẹ. Don't do that. Dọlápọ̀, èmi gangan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ torí pé ó fún mi ní opportunity láti súnmọ́ ẹ. Tí mi ò bá súnmọ́ ẹ, báwo ló ṣe fẹ́ mọ ìwà mi? Thank you so much. You're welcome, darling. Thank you so much. Nice one. Fantastic. Dọlápọ̀. Dọlápọ̀ ìwọ. Oh, no wonder. Tó bá sọ wípé Gbọ́láhàn yẹn kọ́ ó ti change o. He's not a nice man o, a better man. So this is all I get, Dọlápọ̀. Damino, is this all I get? What is it? Because me don't understand it, Kini. Oh, you understand? Of course. Mr. Bayo, you understand. Hello, Mr. Man. I don't get it. The last time Timo check, Mom says sínú ilé mọ́ because mo mọ̀ pé ẹnìkan tó máa ń gbé wá sínú ilé nìyẹn. Then what else do you want? Gbọ́láhàn Ogboluke. Look, I can't remember calling you to this conversation. And I can't remember your involvement in this family. Oh. Yeah. Really? Yes.